pàápàá jùlọ ẹ̀yin náà wò ó sìn àti kò lórí ohun tó gbé mi dìde gangan lórí ìrìn àjò yìí ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá la mọ̀ tó mọ̀ ẹ̀ láti mọ̀ díẹ̀ àti kò nílùú abẹ́ Nàìjíríà náà là sí wa àní security lẹ́wà àwọn bàbá wa ò lè lọ sóko wọn ò lè dáko mọ́ iṣu di nǹkan tó wọ́n gógó ata di nǹkan tó wọ́n ẹ̀fọ́ di nǹkan tó wọ́n lọ́jà ẹ̀wà di nǹkan tó wọ́n àgbàdo wọn gbogbo nǹkan wọ́n gàrí wọn nítorí pé kí ni àwọn bàbá wa ò lè lọ sóko kò sí security kò sẹ́ni tẹ́yìn báwọn mọ̀mọ́ wa tó ń ṣe ohun ọ̀gbìn tá à ń jẹ tán bá lọ ní oko Fúlàní ó jí wọn gbé wọn rẹ́pù wọn kò sẹ́ni tó free nígbà kan táwa gbọ́njú tá bá jí a lè wà lálẹ́ tá máa sùn níwájú ilé bàbá wa tó jẹ́ pé ìgbà míì tẹ́ bá kéèyàn tó jí lè tago 5 aago 6 tí ò sẹ́ni kankan tí ó jí pé mo lè jí láago 3 kí ni mo lọ sóko wa tí ò sẹ́ni kankan tí ó disturb yín tí ò sẹ́ni tí ó dà yín lọ́nà gbogbo sí èyàn ò lè dẹ́rẹ́ wò mọ́ tó bá gbẹdẹ látẹ̀kọ́ sí ọlọ́run bá dẹ̀ wàhálà ni tí wọ́n bá da ẹ lọ́nà tó gẹ̀ẹ́jà ní tó bá ti kọjá tó gẹ̀ẹ́jà ní dé àwọn dánadáná máa wà ń bẹ̀ tán àwọn Fúlàní ó kún bẹ̀ tó kú bọ̀já náà tó jiyàn gbé wọn ni kẹ́ mọ́ lọ gbé mílíọ̀nù wa so ìdí nìyí gbogbo àwọn tó ń láwọn jó lórí wọn kẹ́ ń wò wọn ò sí ohun tó yẹ kó ṣe wọn fún wa security wọn fún wa ní nǹkan kan tá a lè sọ pé tó pàápàá jùlọ security wà very important àwọn tó wà lókè òkun ò lè wálé tán bá fẹ́ wálé ẹ̀rù ń bà wọ́n pé kọ́ mọ́ já wọn gbé kọ́ mọ́ ṣe jàǹbá fáwọn kò yẹ kó rí bẹ́ẹ̀ so gbogbo wa láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ wa kò sí security lórí ilẹ̀ wa tí ó yẹ kó rí bẹ́ẹ̀ rárá kò bójúmu rárá gbogbo wa láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ yìí ó di dandan ká jà fún ó wà very important ká jà fún ẹ̀tọ́ wa ẹ jọ̀ọ́ mo rọ̀ wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹ jẹ́ àjọ dìde ẹ má jẹ́ ká bára wa jà ẹ má jẹ́ ká búra wa o ẹ má jẹ́ ká búra wa tẹ́nìkan bá ń pariwo wípé ìlú ò da nǹkan wà òkè kí ló tà pẹ́ nìyẹn ká bí pé kí ni wọ́n rí kájọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ kájọ jókòó kájọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ kájọ bí kí ni wọ́n rí kí òkè ọ̀nà wo la lè gbà báwo la ṣe fẹ́ sí tí kò fi dáa kì í ṣe pé kákan bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ká mọ bára wa jà ká mọ búra wa kí ló dé tá à ń búra wa táwa ọmọ Yorùbá tá à jẹ́ kó rí wa nálé ká pera wa jókòó ká bára wa sọ̀rọ̀ láàrin mi àti ẹ àtiwọ́ tó ń gbọ́ mi àtiwọ́ tó ń wò mí ṣé ìlú Nàìjíríà lálàáfíà ṣé security wà Nàìjíríà ta lè sọ pé ohun tó fi láàrin mi àtiwọ́ tó ń wò mí tó ń gbọ́ mi tó ń bú mi lọ́wọ́lọ́wọ́ tó lórí mi ò pé tó ní mi mọ tí mò ń ṣe àtọwọ́ tó ní mò ń wà tí màá jẹ tí mo dẹ̀ juwọ́ gẹ́ lọ níwọ̀ tó tó mi tó lé mi wà tí màá jẹ tó ń bú mi tó ń sọ oríṣiríṣi wọ́ láàrin mi àtiwọ́ tí wọ́ gangan tó tí wọ́ sọ lálàáfíà nínú ọkàn rẹ̀ so o lè rìn kó yẹn nílùú bàbá rẹ̀ so o lè jáde nínú ilé ẹ̀ lálẹ́ kó pọ̀ ń lọ sí ibi báyìí kọ́kànlẹ́ ó balẹ̀ so o lè ṣe ohun tó wù ẹ́ sórí kọ́ mọ́ mú ẹ ní yahoo sọ fún mi so o lè wọ́sọ o lè gbé mọ́tò tó dáa kó o rìn gbòòrò kọ́ mọ́ pé ẹ lólè tàbí kọ́ pé yahoo àbí kó pé ẹ ní kankan kọ́ mú ẹ so gbogbo orúkọ báyìí ó nú ọkàn rẹ wọ́n gán mọ̀ pé Nàìjíríà ò fara rọ rárá so èmi sẹ́mi lọ́yẹ̀ kọ́ mọ́ bú ni àbí Nàìjíríà tí àwọn tó ń ṣe àkóso Nàìjíríà tí wọ́n ń dà wá láàmú tí wọ́n ń fi orí ara wa gbára wa tí wọ́n ń dá owó yẹn kó sápò àwọn fámílì ara wọn tí wọn ò ní rònú pa àwọn òkú lọ́la mọ́ sáwọn lọ́yẹ̀ kó bú ni àbẹ́mi ẹ jẹ́ ká wá highs ẹ jẹ́ ká orí wa nẹ́lé ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe Ọlọ́run níjọ́ bàjẹ́ ẹ jọ kò sí security nílùú yẹn ẹ jẹ́ ká jọ jàfẹ́tọ̀ wa ká jọ béèrè pé kí nìdí tẹ́ fi láti ọdún ìtẹ́lẹ̀ dá Nàìjíríà lẹ̀ tẹ́ ń kó jẹ tẹ́ ń sin nǹkan tí ò sí security ò sábò tí ò sẹ́ni tẹ̀ tí ara ẹ̀ ń jẹ wá lọ ṣé bá ṣe máa bá lọ nìyẹn ó ti tó gẹ́ẹ̀ ẹ jẹ́ ká wọ ọ̀dọ́ ká bára wa sọ̀rọ̀ ó ti tó gẹ́ẹ̀ báyẹn ẹ jẹ́ ká jọ dìde ká jọ jàfẹ́tọ̀ yìí Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gbogbo wa ojú ọ̀dẹ̀ ní tiwa ọdún yìí ọdún ayọ̀ lọ́lọ́run ṣe ọdún òmìnira lọ́lọ́run àtọ́dún ìfún wa ṣe mo dúpẹ́.